Kódà ìgbà tó ti jáde látàná èmi ò jáde nínú ilé. Ó rẹ̀ ẹ̀yin lẹ́ ń kó ìkiri ibi tí àbá bà nínú ilé. Ó rẹ̀ ẹ̀yin àbí? Ẹ má gbèsù láyé. Tó bá yẹ pé ẹ wá sí church lénìí, tẹ wá sí virgin, kẹ wá wo ìyanu tó ń ṣẹlẹ̀ nínú church. Gbogbo àwọn ẹgbẹ́ yín ló wà ńbẹ̀. But Kẹ́mi, ṣé bí mi ò lọ but ìwọ lọ àdúrà ẹ bóyá àdúrà ẹ gan ló ràn mí lọ́wọ́ tí mo fi dìde sí tí mo fẹ́ wo TV. So o jáde látàná tẹ́lẹ̀ náà. Èmi lọ. Ṣé tèmi àti yín bá lọ só léèwọ̀? Ẹ dá mi lóhùn. Mo mọ bí tẹ́ kù sí. Ṣé bí n tẹ́ fẹ́ ni pé àwọn ìrìn tẹ́rìn kiri ìrìn àyè tẹ́ máa mú kiri tẹ́ máa kóbìnrin kiri ṣé bí yẹn ló ń gbénu ayé yín. Ṣé rí èmi àti yín nínú ilé yìí èṣù burúkú tó wà lọ́kàn yín yẹn èmi ni màá yọ. Nínú ilé yìí èmi àti yín ẹ gbà èṣù burúkú tó wà nínú yín yẹn màá yọ. Ẹ̀yin ẹlẹ́yìn gbọ́ ni mi ò ní gbà. Kí ló ṣẹlẹ̀ nínú ilé ìlọ́nà? Ṣé èmi lọkọ ni àbí Kẹ́mi lọkọ? Kẹ́mi, o ti ń díẹ̀ ni o. Irú oorun wo ni irun ọmọbìnrin sùn látàárọ̀ fún? Ṣé kò mọ̀ pé orí àsìkò oúnjẹ ti tó ni? Kí lẹ jí mi gan fún lọ? Kí ni mo jí ẹ fún bíi ti báwo? Wá ṣé àsìkò oúnjẹ ò tí ì tó ni? Onímọ̀ jí ẹ by this time. Irú rubbish wo nìyẹn? Ó yẹ kí n ti jẹun náà. Torí oúnjẹ lẹ ṣe wá jí mi. Ẹ mà dájú o. Èdè mọ̀ pé mo lọ sí virgin lánàá tí mo lọ ṣàdúrà tí mo ní kí n délé báyìí kí n sùn kí n rest. Èdè wá jí mi. Tí mo tẹ̀rọ pé bẹ́ẹ̀ ṣe jí mi yẹn oúnjẹ ni màá bá lórí tébù kí n bẹ̀rẹ̀ sí ní jẹun kí n lè jẹun tán kí n lọ sùn padà. Ẹ wá jí mi torí oúnjẹ. Oúnjẹ kò yẹ mí sí pé ó yẹ kí n dáná oúnjẹ lẹ̀ fún ẹ. Ṣé mo dáná oúnjẹ lẹ̀ fún ẹ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀? Àbí irú rubbish wo lélẹ̀? Tó dẹ̀ mọ̀ pé mi ò fi inú mi ṣeré. Wo ebi yẹn wá pa ẹ́ kú. Nígbà tó ti jáde tó ti mu ìmúkùmù ò wá sínú wọn sọ pé ebi ń pàwọ́ àbí? Wo ebi yẹn ló máa pa ẹ́ kú. Èmi. Wo o ti wá ń ṣe bó báyìí o ti ń ṣe tẹ́ báyìí. Ṣé rí báyìí? Ṣé rí nǹkan tí mò ń sọ? Now ẹ sọ fún mi ta ló lè gbádùn ẹ̀ nù yín? Tí n bá ń sọ ẹ máa ní reaction mi tí ó ti wà too harsh. Ẹ ní mo ti burú jù. Ẹ máa sọ fún mi pé ó yẹ kí n máa ní sùúrù kí n máa ṣe. Èwo ló lè gbádùn ẹ̀ nù yín? Wèrè ní gbogbo àwọn obìnrin kò sí ìtò lọ́pọlọ nu gbogbo wọn rárá. Màá dẹ̀ máa sọ ẹ máa sọ fún mi pé kí n máa calm down kí n máa calm down. Ó ní ẹ́ ń sìn. Lóde tẹ̀ ń ṣàkíyèsí. Èyí tí máa sọ fún yín gbogbo yín mi lè má rì. Tó bá dẹ̀ tó àsìkò tó wù mí láti wá má rì, wọ́n máa wá tọrọ mi lé wa tó máa wá fẹ́ mi ní ṣùlọ́kà. Rísì ni pé bí mo ṣe wà ṣe láwọn ọmọ tí a máa rí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn amọ̀ṣùgò tèkì wọ́n dájú gbogbo àwọn ọmọ tẹ̀ ń pilẹ̀ àwọn ọmọ yẹn máa fún yín problem ṣe láwọn ọmọ síbi wọn fún yàn problem òkú ń kúlé wọn ọmọ wọn ò kí lọ sí school wọ́n ṣe wáyé tẹ bá pè wọ́n pé kí nìkan wọ́n sọ pé I love you wọ́n sọ pé pè mí lálẹ́ wọ́n sọ pé kí ló tó flash mi kí ló tó message mi èyí kí ló ti jẹ́ I love you kí ló tó sọ pé I love you wọn kì í ṣe èyí lẹ́fún yẹn problem tẹ bá lè dance to my song tẹ wá sí level mi èyí náà rí pé ẹ ní níròónú kankan bí ìtìmí báyìí. Sórí ọ̀rọ̀ tí Túndé sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni o a kò lè rí pé ẹ̀fẹ̀ wà ń bẹ̀ bò òótọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ gan-an sórí nǹkan tí Túndé sọ yìí gbogbo obìnrin torí ìkan náà ni wọ́n ní sùúrù the same thing ní gbogbo wọn owó báyìí
òun lobìnrin mọ̀ òun tóbìnrin bá ti rí owó lọ́wọ́ ọkùnrin ló máa ń pọ́n nǹkan wọlé ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kí ajé tó ń pariwo ẹ̀ ajé kájé yẹn da ọkùnrin tí ò bá sówó lọ́wọ́ ọkùnrin mọ́ wàá wá rí rẹ́kàdì ó mọ rẹ́kàdì tó ń fún ọ tó máa ń gbá bọ̀ yẹn wàá mọ̀ pé obìnrin ya wèrè gan obìnrin kan náà ni gbogbo wọn jọ. I agree with you. èmi disagree pẹ̀lú yín. mi ò gbà rárá fún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ṣé ẹ rí ìlú gángan lọ̀rọ̀ yìí ibi tó kọjú sí ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ìyàwó tèmi dá yàtọ̀ gedegbe láàrin gbogbo wọn 7 up ni the difference is clear. lọ́nà wo. ṣé ẹ rí ìyàwó tèmi ibi tí n bá fi us ló máa ń ṣomi sí tí n bá bu omi sí lẹ́nu látàárọ̀ tí màmá dé lálẹ́ màá bá ń bẹ̀ ibi tí àwọn mi bá wà mo mọ̀ nǹkan tó bá ń ṣe mo mọ̀. obìnrin. mo gbẹ̀rí ẹ̀jẹ̀ débi pé mo nígbàgbọ́ nínú ẹ̀ gan-an tó bá sọ pé bíbá yìí ló wà ibẹ̀ ni màá bá. òun dọ́gbọ́n fún ẹni jàre. àwọn nǹkan tó rí nìyẹn. àbò ní kọ̀mí tó ti fẹ́ sọ. kí ló fi bẹ̀rí ẹ̀jẹ̀ kí ló rí. ẹ wò nǹkan tó ṣẹlẹ̀. My dear. Ibi ìlò sùn sí ni. Ṣé o mọ̀ pé time church tó lọ? O ò tẹ̀ make any move ẹ kò tẹ̀ fẹ́ jáde lé rárá lẹ́nu. Service máa ti bẹ̀rẹ̀ náà. Wo ìyàwó ẹ̀. Ó fẹ́ ṣe bí ẹni para mi wíìkì díẹ̀ bákan bákan jẹ́rẹ̀. Orí yẹn fẹ́ máa fọ́ mi. Mo ṣe ní kí n relax díẹ̀. Ìgbà wo wá nìyẹn bẹ̀rẹ̀ tó sọ fún mi? Ìgbà wo bẹ̀rẹ̀ sí ń tẹ́kẹ̀ ara ẹ fún rẹ? Kò ṣe nǹkan tó pọ̀ bẹ́ẹ̀. Nǹkan fún ìpè tí bá ní a little relaxation pa ò fẹ́ fine. Bó ṣe wá ń ṣe yóò fi mí náà lọ́kàn balẹ̀ nìyẹn. Á jẹ́ pé mi ò ní lè lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ nìyẹn. No, má ṣe bẹ́ẹ̀ o. Ìwọ ń lọ, tí ìwọ bá lọ oore ọ̀fẹ́ tí ẹ máa cover ẹ̀. Ṣó ti bọ̀, àwọn fẹ́ fine. Kí nǹkan rest díẹ̀ náà tí má ti sùn sí ara mi á nà. Ṣé o ṣúọ̀ pé ara ẹ máa wà òkè? Ìjọ tó yọ Ọlọ́run, máa fẹ́ kó o take ara ẹ dáadáa. Ẹ̀yin máa lọ sí church gẹ́gẹ́ bó ṣe sọ nísìn. Ṣùgbọ́n tí bá ti ń padà bọ̀ nílé, màá ní sọ pé mo get àwọn drugs fún ẹ. Irú àwọn oògùn wo ni kí n lè rà? Ra anti-malaria. Okay. Then analgesic yẹn fún ara ríro. Okay. Jẹ́ kí èmi tètè máa lọ. Ṣoṣá ti mú kí tiẹ̀ dání wá létí láti tà. Kí wà ló bá dùn? Kó ṣe kí ara ẹ ṣùgbọ́n. Alright, baby. Ṣé kí ara ẹ o, baby? ṣó ti mú kí tiẹ̀ dání. Mo ti mú tilẹ̀kùn yẹn láti ta. Báwo ni? Baby. Ìyàwó. Báwo la rẹ̀? Wọ́n ti wà ókè. Ó ti wà ókè. Kí ni ìtẹ́ bí o ṣe lè dúró ní church? Ìgbà tí mo parí òòyà, kódà gan-an mo ti bẹ́ẹ̀ ra àwọn oògùn tó máa lò tó máa jẹ́ kó strong. Níbo lo lọ látàárọ̀? Wọ́n ti wà ókè. Bí lolongoji. Oṣù ọ̀pọ̀ ti wà ókè. A kì í bọ́kùnrin yẹn lórí ìtẹ́. Bí lolongoji. Ìgbà tí máa fi ẹlẹ̀ nínú ilé, ààrẹ òòyà ni. Ó tún wá bọ́ síta nìyẹn, ó tún wá lọ ọmọ tí ṣòfẹ́ ṣe rẹ̀ lè ṣe. Ṣòfẹ́ parẹ́ ni. No. Ìgbà tí mo sùn kalẹ̀ sí ìgbà tí mo rí i pé ara ti le òjòjò ń ṣòwò kó má lè nájà. Ó kókó lára tá a lè. You understand? Mo wá jókòó sí ìbíbà tí mo rò pé kí n lie down díẹ̀ bí John ṣe wọlé wá ní. Ilé nìkan ló mi nìkan ni mo. Lọ́rọ̀ kan ṣá, ká má fọ̀rọ̀ gùn, ara ẹ ti yá. A lọ sí bẹ́ẹ̀dẹ̀, bàtà lọ sí bẹ́ẹ̀dẹ̀ aláìwá kan. Ibẹ̀ lásán ti ṣe fàájì kékeré. Mo tún wà ókè. Ìbò ti wọ ní. Ìwọ tó wọ drugs. Lákọ̀. Ìwọ tó wọ drugs, ṣé o yẹ kó tún lọ máa mu ọtí mọ́ ètò ìṣe ẹ̀? Wọ́n sì jẹ́ ká rẹ̀ yá náà kó tó máa mu ọtí. Oògùn tí mo rà fún ẹ nísìnyí ò ní ṣe é lò mọ́ pẹ̀lú ọtí tó ti mú yìí. Ó máa ń digest. Tó bá ti digest, máa excrete out
má ti skate out kò sínú system mọ́ màá lè fi kẹ́míkà oògùn yẹn padà sára. mi yo. mo mi yo lálá. àwọn ò tí ẹ lè ara ẹ̀ ṣàtìyá ara ẹ̀ ti yá. gbogbo nǹkan tó ti sọ ètò ẹ̀ ti yé mi sórí mo ti bẹ́ẹ̀ ṣe oúnjẹ sínú ilé bí àkókò refreshment ṣé ti yẹn sọ mo wá sáàbù ìyàwó ẹ̀ bèbí o olómi ìfẹ́ o kò sẹ́ni tó máa yà wá o tọ́ba tiẹ̀ máa yà wá o fọ́tò lọ́mọ. bóyá kí a kò wá wọlé ọ̀rẹ́ ti yé mi. mi yọ. mo mọ. Mo tó ẹ̀sìn ìgbẹ́ mi. Bóyá wọlé. Ṣé bathroom lẹ́lẹ́ àbí kitchen? Ibi ìlànà. Kitchen ló ń lọ. Mi yọ. Ó yé mi. Mi yọ. Ní sùúrù ẹgbàá ṣé ní sùúrù náà Túndé o ṣé ó ju lórí kan méjì tó ṣe fún ẹ̀yin lọ ṣé òun wá ní bàbàrà wọ́n sọ pé obìnrin ti sẹ́ǹtì ní gbogbo wọn. ló ṣe kò tó torí ni. kò tó torí ọjọ́ tó bá ṣe nǹkan tó dáa mistake ni mistake náà ṣe ọjọ́ tó bìnrin bá ti ṣe nǹkan tó dáa. ọ̀rọ̀ gidi ló sọ. mistake ni. títọ́ mọ́bùkọ́lá tèmi kọ́. mọ́bùkọ́lá kọ́. títọ́ mọ́bùkọ́lá tèmi kọ́. ṣé ní gbogbo ètò tẹ̀ sọ yẹn. ọmọ bàbá rà ni ọmọ bàbá rà ni ọmọ bàbá rà ni. irọ́ ni gbogbo yẹn rẹ̀ ní ẹ̀jẹ̀. mo ní kó yẹ máa fi fóònù disturb mi kí n dágbére fún ẹ fún kí ni ṣé bí wọn náà jáde mi náà jáde tèmi ni ó rìnrìn ẹsẹ̀ kí n rìnrìn ẹsẹ̀ mi tó kí ni wàhálà tó wà bẹ mo ní kó yẹ máa pè mí ìwọ náà dẹ̀ pè rẹ lọ́kùnrin báyìí ọkùnrin ni wọ́n yìí náà ẹ kò sí wàhálà ó ṣòwò tiẹ̀ lọ kémi náà ṣòwò tèmi lọ ni tó bá di lálẹ́ ká wá dà sílẹ̀ ká wo iye èrè tájọ jẹ. tọkọ ní burúkú kò lórí fóònù fún jàre wọn náà pè rẹ lọ́kùnrin ṣọkùnrin ni wọ́n yìí ọkùnrin ni ẹ orí ẹ ti dàrú jádànù lórí fóònù fún mi jàre idiot. ẹ gbà mí. wọ́n lè ṣíkì fún tó pọ̀ fún yìí. ó ṣe ọ̀rẹ́ mi Búkì ọkọ mi ni o lórí burúkú ni máa yẹn. ọkọ ẹ ló ń gbé ṣépè bẹ́ẹ̀ yẹn kí ni nǹkan tí ọkọ ẹ ò bá ṣe fún ẹ ó wá ń pè lórí burúkú ó ń pè lólòṣì ó ń fún láwọn orúkọ tíyà àti bàbá ò sọ ìwà tó wù yìí ó kù díẹ̀ káàtó tó bá tẹ̀ máa wá bọ́kọ ẹ sọ̀rọ̀ náà kò ń ṣe ní public ó kò bẹ̀rẹ̀ sí gbé ṣépè ó kàn ń wọ́n lépè ni ilé yóò wo ọmọlúwàbí rárá. Búkì ó kàn ń dá mi lẹ́bi ni o tó bá gbọ́ nǹkan tí máa ṣe fún mi tí mo bá sọ fún ẹ wàá sọ pé nǹkan tí mo ṣe fún yẹn ó sì kéré. o ò ní láti treat ẹ bẹ́ẹ̀ yẹn o ò ní láti ṣe bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ láì ṣe ọmọ ọ̀dọ̀ ẹ láì ṣe ẹrú ẹ láì ṣe pé wọ́n ló gbé sílé òun ló gbé ẹ sílé náà o a dẹ̀ ti mọ̀ látètè kọ́ ṣe wípé ọkọ òun ló lórí àyà no matter how the case Búkì jọjọjọjọjọ no matter how o ò ní láti bọ́kọ ẹ sọ̀rọ̀ inú mi láìkẹ́ ní láìkẹ́ àwọn attitude bẹ́ẹ̀ yẹn títí ẹ nìyẹn ṣé orí wọn tiẹ̀ ẹ̀sìn tó gbà ló jẹ́ kó yaṣọ ẹgbẹ́ ṣé orí tí ẹgbẹ́ tí wọ́n yà yẹn ó lè compare ara ẹ pẹ̀lú èmi bí mo ṣe máa ṣe life tèmi ni mo ṣe ń ṣe yìí life tèmi fẹ́ live òun nìyẹn títí ẹ tí wọ́n fẹ́ live òun nìyẹn wọ́n bó ṣe máa ranjú ẹ̀ kalẹ̀ rẹ̀ tó máa gbóbìnrin wá bá ẹ lé tó bá yẹ ẹ kó tẹ̀lé mi. ẹ wò kí ló ń ṣẹlẹ̀ báyìí sọ̀rọ̀ bá ti di bí ọ̀rọ̀ business báyìí owó yìí ẹ jẹ́ kó kó sínú àkáǹtì tí wọ́n ṣe kí ni. kó sílẹ̀ síbẹ̀. ó ṣe jẹ́ pé tó bá ti dọ̀rọ̀ owó báyìí wọ́n máa ranjú ni ṣé wọ́n ló ń wúkọ́ nínú àkáǹtì tèmi tó wà ní. owó kọ́ ní kankan ó ń kó tọ́jú wọ́n sọ pé owó lè wà káǹtì tẹ̀ ìwọ náà ni kò sílẹ̀ sákáǹtì ẹ̀ ẹjọ́ tọ́lọ́run ìwọ ó wúkọ́ lákáǹtì ẹ̀ tọ̀tọ̀ nẹ́tọ̀kù dá tó bá àkáǹtì dé ọkàn mi ṣì balẹ̀ bọ̀túndé tó bá wà káǹtì jẹ́ wà káǹtì tèmi. ṣé o máa wúkọ́ lákáǹtì tèmi ni. wúkọ́ ní kankan ó ṣe pọ̀ sákáǹtì mi. Láyọ̀ títí Láyọ̀ ẹ wá. Báwo ni? Bọ́lá Túndé. ẹ káàbọ̀ ṣé wàá pa. Ẹ jókòó. ẹ ní sùúrù sísà bẹ́ẹ̀ ṣe dúró yòóda ẹ̀yẹ jókòó báyìí. Ẹ̀yẹ ẹ ní dé. ẹ kàpálẹ̀ òbí. ẹ lọ sísà ẹ máa bàbá rẹ̀. Bóyá kébì bọ́ síbi kí wọ́n bọ́ síbẹ̀. Òun á jókòó báyìí. Ewu bẹ́ẹ̀ ṣe ń pọ̀ torí Ọlọ́run. gbọ́dọ̀ sísà Má bọ̀ báyìí. ẹ máa bàbá ló ń ṣe ẹ. nígbà tó ọmọ ọmọ mi rí tẹ́lẹ̀ tó ti sáré fọra sí àfarabalẹ̀ náà.
Ok. Jókòó máa jà. Ọkọ ẹ̀ nìkan. Tó máa gbé sí à. Ẹ̀yin náà mọ̀ fá akọ́lé òde. Wọ́n lọ jẹ́ pé bí tún sọ pé bí bẹ́ẹ̀ ṣe díẹ̀. Ẹ wo akọrin stro ni o lẹ́sibẹ́sẹ̀ kó fẹ́ kàn ṣe pè mí yẹn mo kàn wò pé kakúkú yà jà. Ṣé ìjọba ti mú owó lọ? Tó bá ti pàdé yìí lọ́nà. Ẹ wí dábàá padà rówó náà tó yin láfẹ́ra. Gbogbo bí tẹ bá fẹ́ lọ lé ẹ̀ pàtì. Ibi tẹ ti máa ṣe gbogbo pàtì. Ṣẹ̀tẹ̀rẹ́ mi máa róòsì ọ̀rẹ́ yín dáadáa. Lọ farabalẹ̀. Ẹ jókòó tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n ṣáàjókòó ẹ̀. Túndé. ọ̀rẹ́ mi gbé wọn débẹ̀ náà. Richard bá máa ṣe gbogbo. Àwọn òun láwà ni ọ̀rọ̀ òun náà ṣe ṣe báyìí Bukky wà lé náà Bukola wà lé. Ibùkí ilẹ̀. Ẹjọ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ní sùúrù. Richard my dear ní sùúrù. Richard kí ni problem ẹ? Yeah, kí ni problem ẹ? Kí lèmi sọ fún yín bó ṣe é? Ní sùúrù ọmọ náà fẹ́ gbẹ níbẹ̀. Ó wá ń pè ní Mr. O. Kí ló ń pè ní ìsìn? Mr. Richard. Pè ní Richard. Pè lórúkọ tó ń jẹ. Bẹ́ẹ̀ni. Wọ́n fàárùn gbọ̀. Fanirunmu. Fàánírúgbọ̀. Fàárùngbọ̀ ẹ̀. Bàtẹ́lẹ̀. Oya. Richard, Kí ló ń kọ́ ti jẹ? Oh my God. Ọmọ tó ń pè mí góòdù ni. Góòdù ṣé wàá ṣe tèmi? Ṣé wàá ṣe tèmi? Wàá ká mọ́yìn ká sí. Ó pọ̀. Gẹ́gẹ́ Ẹjọ́ tó lọ lọ́hùn, ọ̀rẹ́ mi kò ní bàjẹ́ fún mi. Sórí tẹ́sítì mi gbogbo ló fún mi. Bẹ́ẹ̀ni. Mi ò wá mọ́ títí ẹ o. No, a ti wà Mi ò mọ́ òkè. títí ẹ. A ti wà òkè. Richie. Èmi ò wà òkè rárá àtọ̀. Ọ̀gbẹ́ni Jada ẹjọ kó o ṣe nọ́mbà tí jẹ kó ṣe. Ṣẹ̀tẹ̀rí mi ni. Jẹ́jẹ́ rẹ̀. Ó dẹ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Calm down. Ọ̀rẹ́ mi kò ní bàjẹ́ fún mi gbà. Bẹ́ẹ̀ ni kò rí nà. Mórí o. Sórí gbọ̀ngàn tó ṣe fẹ́ gbọ́ra yẹn ó ń jẹ́ fún ẹ. Bẹ́ẹ̀ bá àfòyè ní jẹ́ bí o ṣe wà lé. Ọmọ yìí. Lẹ́pa. Akáàdì. Yé. Bíi ìpò. Yé. Ó pọ̀. Yé. Ọ̀rọ̀ rẹ̀ lẹ́pa. Ayé mi o. Eléyìí tí ló máa rò sí. Eléyìí àwọn agbé ní ṣàdé bẹ́ẹ̀. Ìjà ni. Ìtọ́ni gbogbo ẹ ti tán. Lẹ́dí ìdá. Ṣé pẹpẹ súpù ẹlẹ́ja lẹ fẹ́ ni? Àbẹ́lẹ̀ ẹran. Ẹ wo ìyá ọ̀rẹ́ mi. Fàánírúgbọ̀. Àti kò pọ̀. Mo máa jẹja. Bọ́lẹ́jà. Ìwọ náà mọ̀. Kí ṣe ewu máa bá rí wèrè? Pírísì lọ́kọ̀ọ́dà ìbọn lọ́wọ́ Pírísì wálé. Because Hello yín dà. hello Bukky. Báwo ni? Báwo ni ọ̀rẹ́ mi? Ibo ló wà? Ó fẹ́ jáde good ó tiẹ̀ dá bẹ́ẹ̀. Ṣé orí bí tí mo wà rí pé mi ò lè pariwo mi ò lè sọ̀rọ̀ sókè ẹ̀gbẹ́ bí tọ́kọ ẹ̀ wà ni mo wà. Mo kàn sáré wọnú ilé kan wá kọ́ ni. Orí ọkọ mi. Ọkọ ẹ̀ tó bá rí bó ṣe gbé obìnrin sẹ́sẹ̀ ìwọ tó gbé ọkọ ẹ̀ sórí. Ó gbé obìnrin míì sẹ́sẹ̀. Ní sùúrù. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ yé mi fún. Ṣé ọkọ mi nìkan ló wà ń bẹ̀ yẹn? Àbóhùn àtàwọn ọ̀rẹ́ ẹ̀? Náà òun ni kọ́kọ́ ló wà bẹ àwọn mẹ́rin náà wà ń bẹ̀. Kókó sí gbogbo jẹ́ pé ọkọ mi kọ́ ni lédì yẹn wà. Sísè tó jẹ́ pé wọ́n pọ̀ ń bẹ̀. Ìwọ tó ń trust ọkùnrin mi ì lè trust ọkùnrin láyé. Definitely ó lè jẹ́ pé èèyàn kan ló gbé wá kò lè jọkọ mi láyé. Láíláí kò lè jọkọ mi torí mo trust ẹ̀. Ṣé nǹkan tó yẹ kó sọ fún mi nìyẹn ṣá? Mo máa ń sọ fún ẹ pé mo trust ọkọ mi. Kò bá dẹ̀ dá kó wá o tó bá fojú ara ẹ̀ rí ló máa tó mọ nǹkan. Bí ẹ̀wọ̀ mi kò yé ìwọ ló understand ìwọ ló mọ nǹkan tó ń sọ. Ó dáa mo ti gbọ́ o tó bá jẹ́ bó o ṣe fẹ́ nìyẹn bọ̀ tó bá gbà láti wá tí máa fún ẹ ládírẹ́sì tó bá wá síbi tó wà wàá rí nǹkan tí mò ń sọ tó bá dẹ̀ sọ pé bẹ́ẹ̀ náà ni ó dáa mo ti gbọ́. Ìwọ ló mú bá mi sọ nǹkan mi jọ mo dúró rìsíìfù kọ́ ọ̀lẹ̀ gan ni àní kò ń ṣọkọ mi lórí oyin lọ sí ni. Bíbí ìtì ìyàwó ìrìngàn ṣá ó wá ń sọ Fẹ́mi pé báwo lèmi ṣe mọ̀ wípé obìnrin yẹn ọkọ òun fẹ́ ni. Bukky ìwọ àtèmi èmi àti ẹ. Brother John ẹ̀kọ́jọ́ mẹ́ta Sister Kemi ẹ pẹ̀lẹ́ má Jésù àdéhùn àmín Ọlọ́run àdúró tì àmín. Sherry
inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń wá sí ṣọ́ọ̀ṣì déédéé lóòótọ́ ṣùgbọ́n tẹ́ bá ń wá ṣọ́ọ̀ṣì déédéé tẹ́ ẹ̀ ṣe fẹ́ Ọlọ́run inú Ọlọ́run ò ní dùn sí mi. Bíbélì wípé ká máa bọ̀wọ̀ fún àwọn aláṣẹ wa ká máa bọ̀wọ̀ fún àwọn ọkọ wa ọkọ jẹ́ aláṣẹ nínú ilé ṣẹ́rí nígbà tẹ́ ẹ̀ explain fún mi nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn inú mi ò dùn sí rárá. Ṣé rí ẹ máa bọ̀wọ̀ fún ọkọ yín ọkọ ló lórí ilé nípa bí ẹ bá ṣe ń bọ̀wọ̀ fún ọkọ yín lọ́kọ yín máa ṣe fẹ́ràn yín kọ́kọ́ tí Ọlọ́run ní kí ọkọ ṣe ni pé kí ó nífẹ̀ẹ́ aya ó ní ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ àwọn aya yín iṣẹ́ kan tí Ọlọ́run gbé lé ọkọ lọ́wọ́ nìyẹn kí wọ́n nífẹ̀ẹ́ àwọn aya wọn tẹ́ bá respect wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe rí bẹ́ẹ̀ ṣe kúlẹ̀ fún dáàdì dáàdì mọ́mí in the Lord dáàdì in the Lord tẹ́ ẹ̀ kúlẹ̀ fún wọn ní gbogbo ìgbà yẹn tẹ́ ẹ̀ kí àwọn ìránṣẹ́ Ọlọ́run ó dáa ẹ fi ń gba ìbùkún ní bọ́ọ̀tì ẹ jẹ́ kí tọkọ yín kó máa jù bẹ́ẹ̀ lọ ẹ máa respect ọkọ yín kẹ́ máa fún wọn ọ̀wọ̀ tó bá tó nípa bí bá ṣe ń ṣe lè ní ọkọ yín inú wọn máa dùn sí yín wọ́n máa wá ṣọ́ọ̀ṣì rọjò inú mi ò dùn bí mi ò ṣe ń rí yín ṣọ́ọ̀ṣì rárá ẹ jọ sà ṣẹ́rí tí mi bá ní gbàgbé crossover kan mo ti rí yín ṣọ́ọ̀ṣì last. Kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ máa wá ṣọ́ọ̀ṣì déédéé ṣẹ́rí nǹkan tí ò dáa ó fi àdúrà èyí tó dáa ó fi àdúrà la lè fi dílé yín mú. ṣé mo jí o mo dúpẹ́ lọ́wọ́ yín gan in fact it's just as if ẹni pẹ́ ti rí inú ilé wa bí pẹ́ ti rí everything mo ṣẹ̀ṣẹ̀ gbà á pé yes ẹ̀mí Ọlọ́run ló ń darí yín yes ṣe rí títí church tí mi ò wá yẹn wọlé ní bínú ní iṣẹ́ ó máa ń fà á gbà mí because nígbà mi báyìí tó bá ti di Sundays mẹ́rin tó yẹ kí n rest wọ́n tún máa pè wá níbi iṣẹ́ a tún máa lọ sí ibi iṣẹ́ ṣẹ́gẹ́ tó ń lò fà but ní ìtẹ́sọ̀ yìí sì máa try máa change ṣẹ́gbọ́n máa. ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀ ń wá lẹ́kọ̀ọ̀kan ẹ̀ ń wá díẹ̀díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá túbọ̀ máa gbìyànjú sìn ẹ jẹ́ kí n máa rí yín in fact àti sọ pé káwọn newcomer kan wá máa fíṣítì yín gan ó tì wá lójú kó má jẹ́ pé tó bá máa dé ìjà náà máa bá. ẹ ṣe mà ṣe rí bẹ́ẹ̀ tẹ̀ ṣe wá wálé mi sí tiẹ̀ wá dá sweetheart bá mi prepare oúnjẹ fún wọn àti drinks kọ́ tiẹ̀ refresh ara wọn ẹ má ṣe yọ̀nà ẹ jẹ́ ká pray ẹ má ṣe yọ̀nà. ẹ máa jẹun pé wá kí wa lé ní ẹ máa jẹun. ẹ má ṣe yọ̀nà ẹ má bọ̀ sísá Kẹ́mi ẹ jẹ́ ká pray ẹ má bọ̀ ẹ má wọrí. ẹ̀yin ọmọ Arsenal yẹ kí n sọ pé ẹ̀sìn ń bẹ̀. ó máa ń bẹ̀gùn ṣé orí nǹkan tásínà ṣe fún yín ni ó bọ́ iṣẹ́ kìíní yẹn fún ó ti lẹ́nu tún sọ̀rọ̀. rẹ́fí ló support yín tó bá ṣe pé rẹ́fí tó mú pẹ́nátì yẹn lẹ́kùn nǹkan tí ò wọ́ọ̀tì pẹ́nátì tó ń fún wọn pẹ́nátì. ṣé òun léde tó gé yẹn. ègé wo náà ń gé ègé wo náà ń gé. ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ́ kí ló ṣẹlẹ̀ ó kàn ń gbin à ń sọ̀rọ̀ púpọ̀ látàárọ̀ ó dá sí ó ṣà ń gbin ẹ̀jẹ̀ ń ṣọ́ọ̀tì o. Richard sórí gbogbo ọ̀rọ̀ bọ̀ tẹ́ ẹ sọ yẹn kò tiẹ̀ bá èmi ti wo afárá rẹ̀ wò gan. má bẹ̀rù níjọ rẹ ni ibo ló fà lọ ibo ló ń fà bọ̀ kí ló ṣí ẹ́ tó tọ́ màá ni à ń sọ̀rọ̀ látẹ̀kọ̀ ò dá sí kí ló ṣí ẹ́. ọ̀rọ̀ ara lémi náà ni. ara yí ẹ wo. yes ṣebí títí ìyàwó mi náà ni. ó ti sọ oníyàwó ṣé ìyàwó ẹ ni. oníyàwó ẹ wò ó ọ̀rẹ́ wa ẹ kàn ní ẹni yìí ó ń wòsùn ó ń gbìn ẹ mọ̀ pé ìyàwó ẹ problem gbèsè ayé ẹ ni kó dédé gbìn tẹ bá ń gbọ́ ọmọ mariwo gé mi níhò ó sọ̀rọ̀ ẹ̀ di ọmọ àgàn ẹgbẹ́ ọmọ mariwo níhò gbígbìn ẹrù owó ló wá ń gbìn. Túndé but at least wá ṣì tiẹ̀ ti béèrè pé kí ló ṣẹlẹ̀ this time or kí ló ṣe. You can imagine kí ìyàwó mi gbé pásítọ̀ wọn wá bá mi lé. láti wá ṣe kí ni. bó ṣe ń bí ni nìyẹn ó yẹ kẹ ìgbà tẹ́mi kọ́kọ́ rí pásítọ̀ mo gbé pásítọ̀ fẹ́ wá preach fún mi ṣùgbọ́n inú mi kàn dùn fún kíní kan nígbà tí pásítọ̀ dé òun gangan ni pásítọ̀ wá fèsì bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní sọ fún pé wá ọkọ ló lórí aya nǹkan tó ọkọ bá fẹ́ ìyàwó gbọ́dọ̀ bá ọkọ ẹ̀ fẹ́ in fact pásítọ̀ yẹn ní ọpọlọ lórí inú mi dẹ̀ dùn mo mú kan imagine ẹ̀. àwọn pásítọ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ àwọn pásítọ̀ àwọn
Methodist ayé àtijọ́ àbáwọn àwọn Catholic ayé àtijọ́ àbáwọn Baptist kò gbọ́dọ̀ jẹ́ àwọn pastors tó àwọn pastors àwọn obìnrin yẹn bó ṣe wà yẹn tó bá ti rí àwọn ọkọ wọn kì í pọ́n wọn lé tó bá rí àwọn pastor náà máa kúnlẹ̀ ẹ ló gbà dáàdi wa ẹ ló dáàdi wa tó lẹ̀ ìyàwó tèmi ò lè lọ church bá ti padà marry but kò ṣọ́ọ̀bù máa marry. Yéṣu òtún sórí ọ̀rọ̀ tó sọ yìí ojú mi wọ́n ni mo bá sọ̀rọ̀ má fi mí mọtí o sórí ọ̀rọ̀ ilé ayé yìí ó gba ọgbọ́n dẹ̀ gbà sọ̀rọ̀ gan ṣé wọn kọjá kí n sọ báyìí fún ẹ ìwọ níyàwó ẹ ó gbé pásítọ̀ wá bá ẹ lé òun ló lọ fẹjọ́ tún pásítọ̀ dẹ̀ ń sọ fún ẹ pé ìyàwó ẹ ò kó nítẹríba fún ẹ kó respect ọkọ ẹ òun dẹ̀ ló gbé pásítọ̀ wá tó dẹ̀ rò pé pásítọ̀ máa dá wọ́n lẹ́bi òun ni pásítọ̀ máa ń dá lẹ́bi pásítọ̀ máa ń dá wọ́n láre pásítọ̀ dẹ̀ sọ fún pé kó nítẹríba fún ẹ jọ nítorí Ọlọ́run sórí ṣọ́ọ̀ṣì yẹn support ìyàwó ẹ kẹjọ máa lọ bẹ̀ tẹ bá ń lọ bẹ̀ tí ìsà work out bóyá lọ́pọ̀ máa ń fún ẹni problem kò ní fún ẹni problem mọ́. láì mi ò lè tẹ̀lé lọ church. ṣe rí ara nǹkan tèmi máa ń sọ ni ara nǹkan tí mo máa ń sọ lórílẹ̀ yìí ṣé o mọ̀ wípé gbogbo nǹkan tí pásítọ̀ yẹn ń sọ pé ó yẹ kíyàwó ẹ̀ máa ṣe fún ẹ gbogbo ènìyàwó tẹ̀mí ń ṣe ń lé láìṣe gbogbo èèyàn kankan sọ fún yàtọ̀ sí bóyá ó jó léyè nínú chọ́ọ̀chì o tó joyè tó dẹ̀ ń sìn déédéé and gbogbo nǹkan tó sọ pé pásítọ̀ ń ṣàlàyé fún ìyàwó ẹ̀ kó yẹ kó máa ṣe fún ẹ nínú ilé gẹ́gẹ́ bí olórí ilé gbogbo ẹ̀ pátápátá níyàwó mi ń ṣe láìṣe pé bóyá pásítọ̀ kọ̀ọ̀kan tẹ̀lé wá láti wá bá mi sọ nínú ilé and gbogbo ọ̀nà pátápátá ni mo ti gbé oríṣiríṣi èèyàn wá bá Bùkọ́lá nínú ilé tí ò ti ẹ̀ pín tí ò sọ̀rọ̀ gbogbo ẹ̀ ló ń pa lára mu. Broda ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ níbi sígbà tá a bá ti rí lákèlákèlá kò ṣe tán tó fẹ́ yà gbogbo ọ̀rọ̀ tí à ń sọ ibi tí mo fẹ́ ká parí ẹ̀ sí ni pé anytime tá a bá ti jókòó a bá wà níbì kan tá à ń complain àwọn obìnrin ní Richard a wá gbé ìyàwó ẹ̀ á gbélé wa lórí bẹ́ẹ̀ ni pé ìyàwó ẹ̀ nìkan lóbìnrin ló wà nílé èmi wá fẹ́ jẹ́ kí gbogbo wa sì ẹ bá mi bẹ̀ Richard kókò gbà wáyé láyè ká ṣe ìdánwò fún ìyàwó ẹ̀ bóyá kò lè fẹ́ kò ní ìdíkà bẹ̀ lórí yẹn. irọ́ o kí ló dé ìdánwò kí ló bá dánwò wá kí la gbé kí lẹ sí no irọ́. o ní fẹ́ gbà mo mọ̀ pé ò ní fẹ́ gbà. nísòro irọ́ wo ló ń sọ má sọ pé irọ́ kò sígbà tá a bá ti wà ní fàájì ká má sì ní fàájì ká pàdé náà ká bá ti ń sọ̀rọ̀ bára gàgà ohun tó ń sọ̀rọ̀ ilé ẹ̀ ìyàwó mi Bùkọ́lá ni ó wà special kò lè ṣe báyìí ibi tó bá fi us báyìí ibẹ̀ ló ń ṣomi sí ó mọ ibi tó wà ní ìsinsìnyí jọ torí Ọlọ́run sórí ibi tí ń ṣe sàn yẹn gangan jẹ́ ká ṣèdánwò fún ìyàwó ẹ̀ ká wá jẹ́ kó yí ẹ pé nǹkan táwọn à ń sọ kan fáàmù ni nígbà gbogbo obìnrin di ọ́ jíṣẹ́ ọwọ́ lọ́mọ. in fact Richard tó o bá lè gbà ká ṣe ìdánwò yẹn tó dẹ̀ pass màá mọ̀ pé obìnrin ò ṣe ìdánwò tí mo mọ̀ pé kò lè pass ṣé nǹkan tí ẹ fẹ́ nìyẹn nǹkan tí gbogbo ẹni fẹ́ nìyẹn kò sí wàhálà mo fún yín láṣẹ go ahead. jẹ́ ká kọ́. Olúbùkọ́lá Ọmọbùkọ́lá ó kẹyọ kan ó ti gbà pé ká dán ìyàwó òun wò báyìí but kí ni wọ́n ti ń ṣeré gbádìgbádì ẹlẹ́dẹ̀ẹ́ lóhùn sí èmi ò wá ní fẹ́ kó padà sọ wípé nígbà tí ìyàwó ẹ̀ bá padà loose àwọn aláwa dalẹ̀ àkọ́rù. kò tiẹ̀ gbọdọ̀ sọ bẹ́ẹ̀ kò lè ever lose. kò lè lose. Olúbùkọ́lá láàrin èmi àti Ọmọbùkọ́lá tèmi láàrin èmi àti 500,000 lọ́tọ̀ àgbàyẹlẹ́gbẹ̀ẹ́ máa bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àgbàyẹlẹ́gbẹ̀ẹ́ wàá bẹ̀ tẹ̀ láàrin láàrin èmi àti ṣebí kò jẹ́ kó láti sórí jẹ́ sọ ọkọ fún ẹ sórí ilẹ̀ ìta wà ìwọ̀n trust obìnrin kò lè lose àbí. lẹ́gbẹ̀ẹ́ kan 500,000 ibi tá a bá lọ ìwà ṣègbè fún wa lórí. irọ́ 500,000 lẹ́gbẹ̀ẹ́ kan ni. ok kẹ́lẹ́ mọ̀ pé kò lè lose tọ́dún fún yín wọ́n mọ́ bọ̀ tún. seriously mi ti expect ẹ lórí pé mo ṣe oore ni mo ṣe fún ọ bí ẹni o mọ Búkì ọ̀rẹ́ mi o náà kò máa tètè gbàgbé nǹkan ọ̀rẹ́ mi Búkì tí mo náà jọ ṣe kékeré tí mo náà gba wèrè mẹ́sìn lọ́sàn gan
mo ti rántí o kí ló wá ṣe kí ló ṣẹlẹ̀ sí. á dáa fún ẹ òtítí bọ́n ṣe ń bíyàn nìyẹn o mo ń kọjá bọ̀ jẹ́jẹ́ mi ni o bí mo ṣe rí ọkọ̀ búkì nìyẹn ibi tí mo ti wá rí yẹn mo ṣàkọrí pé ó gbé àwọn ladies kan sẹ́sẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní kiss wọn ló ń romance ara wọn ọkọ ọ̀rẹ́ mi rèé mo ṣàkóso bọ́ síbì kan nìyẹn ẹ ló bú jẹ́ kí n sọ̀rọ̀ náà kí ni tó ti fẹ́ máa bú mi nìyẹn ìwọ náà dẹ̀ ni mo fojú jọ o. ẹ lọ búkì ibi báyìí ni mo ti rí ọkọ ẹ o báyìí búkì ṣọ́ọ̀n mi ni straight ó ní kí ló kàn mí láti máa ṣọ́kọ òun ṣé òun fi mí ṣọ́kọ òun ní tọkọ tèmi bá ń ṣòṣì tó bá ń ṣèrànù ọkọ tòun òun ṣòṣì o òun trust ọkọ òun o pé tíṣẹ́ ò bá kẹ́yìn lára kémi lọ́wọ́ ṣẹ́kún ṣe pa mí o. tó yẹn kì í sọ̀rọ̀ sí mi lórí pé mo ṣe oore ni mo ṣe kó má bàa gbéyàwó kábùkì mọ́lé ni o. ẹ o kí lẹ wá fẹ́ ká ṣe sí báyìí o. mo fẹ́ kí búkì mọ̀ wípé ẹran tó fà tí ò jà báyìí òun náà ń pè ní nọ́mù mo fẹ́ kọ́ búkì lẹ́kọ̀ọ́. Gẹ́gẹ́ bó dẹ̀ ṣe mọ̀ ní èwo nù gbogbo ẹ̀ ló fẹ́ ká ṣe ṣé ká. nǹkan tí mo fẹ́ ká ṣe fún ṣé orí kémi náà tó wá 2+2 mi 22 ló fún mi bí mo ṣe wáyé. ṣé orí búkì mo fẹ́ ká ró idán kan fún ọkọ ẹ̀ tó tá bá máa ju idán yẹn fún búkì báyìí ìjọ yẹn gangan ló máa yọ jẹ́kò lẹ́yìn Jésù 3 letter words tó kù ló máa wá lò pẹ̀lú ọkọ ẹ̀ ìwọ gan fúnra rẹ̀ wàá gbélé gbọ́. kí ni ká ṣe fún ṣé o mọ̀ pé ó ní onáwọn bọ́ìsì kan lọ́wọ́ tó máa ń ṣiṣẹ́ fún ẹ jọ ọ̀rẹ́ mi iṣẹ́ yẹn ni mo fẹ́ fún ẹ káwọn bá ṣe máa set ọkọ̀ búkì pẹ̀lú àwọn understand. ká ṣàmọ̀ ká ṣiṣẹ́ yẹn kó clean pé oníṣìnà lọ kó ẹ̀. orí ẹ ti pé ju ọ̀rẹ́ mi tó mo dẹ̀ fẹ́ kí clean job ni mo fẹ́. kò sí wàhálà àmọ́ wa kò bá ọ̀fẹ́ dé torí èmi ò ṣe ọ̀rẹ́ mọ́ business mi owó ni. o like owó ṣé mi kí mo mú iṣẹ́ wá fún ẹ ṣé mo kàn wá lọ́fẹ̀ẹ́ ni ìgbà tí èyí pé chinchin ni ìwọ náà ò ní kiri kókó náà. mo mọ̀ ẹ́ ọlọ́fẹ̀ẹ́ lẹ máa ń wá ọ̀gbẹ́ni wá owó tèmi àwa méjì la máa ṣiṣẹ́ yẹn ẹnì kejì mi dẹ̀ ní ìwéré chinchin wà lórí ẹ̀. ibi tí mo gbé ṣe wá fún ẹ orí gbóngbóná lára mi kí n tó lè fi lé mi ilẹ̀ máa wá ẹ bọ̀ mo máa fún ẹ lówó. mo ti gbọ́ a máa sọ ètò kù ṣùgbọ́n búkì àgbà. ọ̀rẹ́ mi olùwà ń gbéjà lọ jẹ́ kí n ká lọ ibo ló ń gbéjà lọ jẹ́ kí n tẹ̀lé ẹ̀. welcome ẹ fún kíni no welcome ẹ fún kíni ṣé táìmù tó yẹ kó ṣe máa bọ̀ lélẹ̀ ni. traffic ni mo pé mi ò pẹ́ wọlé báyìí rí. inú traffic tí wọ́n sọ ènìyàn náà gbà tí mo fi délé náà. ó yẹ kó mọ̀ pé kò sí ní ìsílẹ̀ kó fi traffic lẹ̀ kó worst sí àbí kó reduce. ó worst ni tí ó bá worst mi náà ní pẹ́ dé ṣé mo pẹ́ dé báyìí rí ni àbí ṣé torí pé o lè ṣáájú mi délé lé ní sìn yìí ò ní jẹ́ ká rí ti gbọ́ràn. ṣẹ́ṣẹ́ ni pé mo tètè dé ni ṣẹ́ṣẹ́ ni pé mi àtàwọn ọ̀rẹ́ mi a fẹ́ jáde lọ mo ní pé kán máa lọ mo ti ń mísì ọ́ mi mo ń lọ báyàwó mi lé o mo fẹ́ lọ bá ṣeré o mo tún wá délé mi ń bá ẹ ṣẹ́ṣẹ́ ni pé mi tẹ̀lé wọn lọ ṣe fàájì ni. ìyá máa bínú I'm sorry baby má bínú. ọ̀la tèmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ lélẹ̀ wo má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ebi ń pa mí. mo ti mọ̀ torí ibi tó ń pa ẹ́ àti kíní tó láìkí kó máa ṣe yẹn torí ẹ̀ ló ṣe ń bínú sí i báwo rí màá satisfy ẹ lénìí. torí oúnjẹ torí kíní náà ló ṣe ń fojú wo ó wà lára ẹ̀. Richard ẹ mọ̀ mí. mi mọ̀ yín. ọ̀rẹ́ Búkì Títílayọ̀ mi. Títílayọ̀ mi. bẹ́ẹ̀ ni church kan náà la jọ ń lọ
torí pé mo travel out torí ẹ̀ lẹ ṣe mọ̀ mo dẹ̀ ti lose gbogbo contact tí mo ní so torí ẹ̀ mi ò ṣe ń pe Búkì mọ́ báwo ni Búkì. fine orúkọ ìyàwó mi náà lẹ dá yẹn Búkì ẹ bọ èmi ò rántí fèsì yín mọ́ ẹ má bínú. ẹ lè má rántí mọ́. ẹ fún mi ní nọ́mbà ṣé ń pè fún kẹ. wọ́n ẹ má kọ̀ mí. 2302446 òun ni. ẹ ṣe ẹ bá ti délé ẹ sọ fún pé Títílayọ̀ ni. Títílayọ̀ tèmi mọ̀ Títílayọ̀ ti Ṣẹ́gun legend ni mo mọ̀ dáadáa. òótọ́ ni but Títí Búkì lélẹ̀ ọ̀rẹ́ ìyàwó yín. ẹ bá mi kí tẹ bá délé màá pè. àti Ṣẹ́gun no problem. kí ló dé ẹ wo lẹ ní òkúta tẹ fẹsẹ̀ ṣálẹ̀ lẹ́yìn náà. màá ṣiṣẹ́ fún pé mo pàdé ìyẹ̀wò tó lóun Títílayọ̀ tó má dẹ̀ jẹ́ kó fọ́n mo ti drop nọ́mbà ẹ̀. ẹ wọ ẹsẹ̀ yẹn tó bá jẹ́ ṣe understand kó má lọ kú tẹ bá délé o. ọ̀rẹ́ máa calm down mo sọ fún ẹ àjọ ń bọ̀ ni kò ní pẹ́ dé bíbá. àpòdà rẹ ó mọ tá máa ṣe ẹ tí bá ti kúrò bíbá máa mú sọ pé mo dé ọ̀dọ̀ ẹ tó lọ sọ́dọ̀ ẹ fún mi 1 minute jẹ́ pẹ́ padà jọ̀jọ̀. mama ó ti dán. mo rò pé nǹkan tó yà ó perfect. mami bó jẹ́ president ìlú wa lẹ́ni kí n yà ni àwọn olọ́nà méjì ibi tá a ti rí tọ́rọ́ kọ́ bọ́ọ̀ lọ sẹ́nu nìyẹn. jákàwò jákàwò. ẹ̀rí mo ti zoom ẹ̀yìn. kò sí wàhálà ó ṣe gan. ẹ ṣé bọ̀dà ṣé mo kọ́ tẹ́ máa ṣe fún mi mo máa pe nọ́mbà yẹn fún yín sìn fún ayé lè má bá mi forward ẹ̀ tẹ́mi bá lo fóònù mi wọ́n máa dá sim mi mọ̀ ẹ jọ. Oya. 091 91 30 má ṣe mistake. 40 69 27. mo ti send it. ṣé ẹ wo bí wọn ò lè trace sim card yìí o ọ̀nà kan tá a mọ̀ tá a fi ń rí tọ́rọ́ kọ́bọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀ tí n bá ti yọ ilé kúrò màá tún fi another sim card sí dẹ̀jọ́ tíṣẹ́ mi bá wà ẹ máa rántí wa o ọ̀nà kan rèé o lọ́nà méjì o ẹ ṣáà láìkẹ̀ ẹ máa wọlé ẹ mọ́ ṣẹlẹ̀ èmi tún ó dọwọ́ yín kọ́ọ̀lù yín mo nídò. no problem kò sí ọ̀rẹ́ mi inú mi dùn. ó ṣe máa rí lè sìn ṣó wá rí. àwọn pàpàpà òṣì tó ń ṣe yẹn tó ń kákò tí ẹ̀sìn ti wá sọ́ di nǹkan mí yẹn bóyá ilé ló máa fi wá yọ jékò lẹ́yìn jésù fún ọtí ẹbí rẹ tó máa wá fún wọ́n gbọ́dọ̀ fún yàn nírú ilé kínú má bì kó o tẹ̀ tí ìrírú ẹni náà fún ọ̀pọ̀ òun ló jẹ́ ń tutù tó kò sí nǹkan tán lè ṣe fún tó lè bínú tí wọ́n fáwọn alọ́mọ ọ̀tá. kò tí mọ̀ ń kọ́kọ́. ìyàwó ẹ báwo ni ṣàlàfíà ni wo in fact ó tiẹ̀ lọ́rẹ̀ẹ́ kan tí mo pàdé lénìí ó lóun jẹ́ Títílayọ̀ mi ó ṣáàjúwe ara ẹ̀ títí tí kò yé mi mo ní mi ò rí ojú yẹn rí pé kò jọ ẹni rí lòjọ ẹni mímọ́ ó ní kóun àti ẹjọ́ ṣe kékeré ní pé ẹjọ́ ń lọ sí church kan náà. mo ṣàwò mi ò rántí ó wá ní kí n fóun ní nọ́mbà ẹ̀ pé tóun bá pè ẹ́ tí n bá gbọ́ tóun náà dẹ̀ gbóhùn ẹ̀ tẹ́jọ́ gbóhùn ra yín pé wàá lè ṣàlàyé fún mi á lè yé mi dáadáa mo fún ní nọ́mbà ẹ̀ ó pé network kò jẹ́ kó connect. ní ìmẹ́ni tó ń pè ní Títí mi ì rí Títí rí kò sí Títí nínú ọ̀rẹ́ mi kò sí Títí gan nínú classmate mi. nǹkan tèmi ń rò ní wípé because kájọ sọ pé ó pè ẹni bá ní kó bá mi bèrè pé báwo ni ẹsẹ̀ reason ni pé ní kété tí mo fún ní nọ́mbà ìtàn tó pè tí ò lọ tó fẹ́ máa lọ báyìí ó kàn fẹsẹ̀ kọ́ ni bó ṣe fẹsẹ̀ kọ́ bá lọ́nu ní kí n sáré dù tí mo dù báyìí ló fi ṣubú sí mi lọ́wọ́ kò bá fẹnu ṣálẹ̀ báyìí ni èmi ni mo gbé dìde tó fẹsẹ̀ yẹn rọ̀ gidi. my dear ṣé kò kìí ṣe pé òun ni.
tó dà pé ọ̀rọ̀ tó ń sọ yìí ó fẹ́ jọ picture tí mo wò yìí. Nǹkan tó ṣẹlẹ̀ rèé náà. Ta ló send ẹ̀ sí ẹ? Bí mo ṣe rí náà ni unknown number ló send the picture yìí sí mi, so mo wá wò pé kí ni gbogbo eléyìí? Kò tí ẹ mi No, Bukky. Story yẹn ò clear sí mi dáadáa. Kí ni gbogbo rubbish yìí? Ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní fi àwọn èèyàn monitor mi? Tí wọ́n fi ń record mi tó ń video mi tó ń send pictures èmi àtàwọn èèyàn tó wà ń ta tó ń send ẹ̀ sórí fóònù ẹ̀. Take it easy now. When did this start? Ìjọ́ wo ni mo fèèyàn ṣú ẹ tí mo kí n tèmi pẹ̀lú tiẹ̀? Ọkùnrin tí yóò bá trust òun ni yóò máa sọ pé bóyá ó ń ṣèranù níta. Àwọn olóyìnbó dẹ̀ sọ wípé there is trust in love, there is love in trust. So why would I do such a thing? How come about this? How come? I don't know anything about this. I don't know anything. Wọ́n send the pictures sí mi ni mo dẹ̀ explain fún ẹ pé ọ̀rọ̀ tó ń sọ ó dà kó fẹ́ tálì mọ́ nǹkan tí mò ń rí bí báyìí. Moreover, mo kàn ń wo ni kì í ṣe pé bóyá pé mo ní anything in mind. Mi ò rí rò ní rírò pé bí ọkọ mi ṣèrànú tàbí girlfriend ẹ̀ lélẹ̀ yàbẹ́ anything. Bó ṣe ń sọ̀rọ̀ yìí gan-an, ó tún wá fẹ́ kí n máa rí rò ní rí pé bóyá o lọ bá girlfriend, but all the same, I know you very well, I know you better. I know what you can do. Wọ́n náà wò náà, take a look at it. Whoa. Unknown number lélẹ́yìí. But how come? Who could have done this? I don't know. Mi ò dẹ̀ care láti fẹ́ mi ẹni tó send irú nǹkan báyìí because I'm less concerned about this. Bó tẹ́mi ò bá wá délé wá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níta fún ẹ ńkọ́. Baby, stop it. Ṣé wọ́n tẹ́pà tí mo ra wa látẹ̀ní yìí? Ṣé èèyàn kan ló máa ń sọ pé báyìí ni nǹkan kan ṣe rí ni? That means you need to be very careful. Definitely. Definitely. Oh, baby, jẹ́ ká fi gbogbo yẹn sílẹ̀. Nǹkan bí tí wọ́n máa pa I trust you. Go on. Gbogbo tí ẹ kò jẹun ni, kò jẹun kò ṣe as usual. Jẹun síbí tí n bá jẹ tí pétọ́ kí n tún wá lọ jẹ gbà sọ́hùn. Bẹ́ẹ̀ ni o, oúnjẹ lẹ́yìn oúnjẹ tún ni. Lẹ́yìn oúnjẹ tún ni. Mo trust ẹ. Bá ṣe máa wá ṣe lélẹ̀. Okay. Èmi àti ẹ̀ ń sìn wà wá ní ìṣó ní kitchen màá wá tẹ̀lé lọ sí kitchen àwa jọ lọ sí oúnjẹ náà àwa jọ di Mr. and Mrs. Segun. To the kitchen. My baby. To the kitchen. To the kitchen. Kitchen. Ó tiẹ̀ dá. In fact, nǹkan mo wá bọ̀. Kí ló dé tẹ̀ ṣe báyìí? Agreement wa kọ́ lélẹ́yìn náà. Sọ fún mi pé ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ exam tẹ́ fẹ́ ṣe fún ìyàwó mi náà. Ẹ kàn bẹ̀rẹ̀ lójijì ẹ catch me on a way. Richard, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe fún ìyàwó ẹ̀? Ṣé a máa fẹ́ ṣe nǹkan fún ìyàwó ẹ̀? A ní ìfọ̀mù ẹ̀ ni. Àwọn ò ṣe kankan náà, kí la ṣe? Ẹ ṣe kankan bí ti bá wò. Táwa ló lọ ya picture mi àti obìnrin tó send ẹ̀ sínú fóònù ìyàwó mi. Táwọn dọ́rọ̀ èwò láṣà. Richard, nísòro. Richard, ó ní problem. Ó fi Ọlọ́run ṣẹlẹ̀. Àjọ ní agreement. Ó ti mèmí àti Túndé. Èmi Olúwakunlé. An agreement kí la fẹ́ ṣe yẹn fún? Kò sí nǹkan tá a máa fẹ́ ṣe. Ó wá dé bí òun ọjọ́ òun pariwo farabalẹ̀. Ó náà ṣe kí ni? Àná send picture mi àti obìnrin sí ìyàwó mi lórí fóònù ẹ̀. Wọ́n send ẹ̀ sórí fóònù ìyàwó mi. Ẹ wò. Definitely John ni. John ni tí bá mú John lórí ọ̀rọ̀ ẹ̀ kò ní like mi rárá. Ẹ lè máa carry mi along ni. Ẹ sọ pé ẹ máa catch me on a way. Richard, ó wá jẹ́ John náà. Sísè ìgbàgbọ́ wájú ọmọ. Ẹ ká kọ́kọ́ wá òjò òǹdòdó jáde. Àròtọ́. Bá ti wà bínú tó ń mí ẹlẹ́ẹ̀lẹ́. Òun náà nìyẹn o. Exam náà ṣe fún ìyàwó ẹ̀ tó ti mí ẹlẹ́ẹ̀lẹ́. Kò pálá mi, kí ló tó rànjú farabalẹ̀. Wọ́n yẹ ṣe ṣí bá kan níbẹ̀ yẹn. Wọ́n wá kó àwọn ọmọ síbi àwọn ọmọ ṣoríṣorí ṣọ̀ṣọ̀ṣọ̀ àwọn ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀. Gbogbo tiẹ̀ òjò ọmọ ọlọ́njọ́ lákòjọ. Ṣèbọn tẹja ń bẹ̀. Pẹpẹ soup. Èmi àjẹjà màá dẹ̀ mú wáìnì. Aláyé ó máa ṣọmọ fún ẹ. Mi ò fọmọ. Ó máa ṣọmọ fún ẹ. Búkì wà ní mi ò fọmọ. A máa ṣọmọ fún. Ọmọ ọkàn mi ẹja mo fẹ́ jẹ ń bẹ̀ wọ́n lẹ́jà. Ìwọ lọ́dún ọmọ ọmọdé nítorí ìwọ tí ó di lẹ́ẹ̀tù tí ó di kọ́kọ́ náà. Mi ò fọmọ kí n kàn jẹ pẹpẹ soup ní kí n dẹ̀ mú wáìnì. Ẹ̀yin ò tiẹ̀ wá sọ fún ẹ pé kò ń bọ̀ ó kàn wọlé wẹ́rẹ́ ní ipò à. Ọlọ́run ṣàánú ajá ó mọ̀ pé gbogbo nǹkan láyé ìgbìyànjú lágbẹ̀ẹ́ ni Ọlọ́run ló máa ń ní kí ṣùtà bí mo tiẹ̀ ṣe rí ẹ ìdùnnú ló jẹ́ fún mi Ọlọ́run. Tó máa wo nǹkan yẹn
ọkàn tá à ń sọ yìí ọkàn ríran jojú lọ o níjọ́ wo lèmi àtàwọn John Túndé ní ìlà ń sọ̀rọ̀ ẹ ó yẹ kí tiẹ̀ máa jáǹbì tó wà ní. John kan náà. Ọlọ́run. Túndé máa ti sára sí o. Túndé ìwàjọ wà. Ibà tí àtijọ́ tí mo ti ń báyàn rìn Túndé ya wèrè. Ó ya wèrè. Ṣé wà yẹn ti wà lára ẹ̀ dì sí? Kò ní sí lára ẹ̀. Ṣé Àmọ̀tẹ́kùn máa ń pààrọ̀ àwọ̀ ni? Kò lè pààrọ̀ àwọ̀ láíláì. Ọ̀rọ̀ tí mo tiẹ̀ sọ yìí ó jẹ́ kí n rántí nǹkan kan. Tí o mọ̀ wípé àti Túndé àti John àti Níyì èmi àti wọ́n ń fa ọ̀rọ̀ kan lórí Búkì Bùkọ́lá mi. Ìyàwó mi tí mo fẹ́ ní ṣúlọ́kà. Tán ní pé gbogbo obìnrin bákan náà ní o nǹkan tán bá ṣe tó bá da àṣìṣe ni ó bọ́ sí wọn lọ́wọ́ ni wọn mọ̀ọ́mọ̀ ṣe mo ní láyéláyé kò ṣe Búkì tèmi ibi tí má fi us ló máa ṣó mi sí. Àwọn ni irọ́ ni o ẹ ó dáa ṣé káwọn dán wò mú ní ẹ̀yìn ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn ok ẹ go ahead ẹ lọ dán wò. Èmi àti Túndé àfẹ́tì ní 500,000 pé kò sí ìdánwò tó fẹ́ ṣe fún Búkì tèmi o ó máa pass ó máa yege. Richard wáyé tó ń ṣe báyìí náà ibà wọn àgbà bọ̀ wọ́n nítorí ọlọ́gbọ́n ni wọ́n ṣe ń gẹrun wèrè dáadáa ìṣẹ̀lẹ̀rú sẹ́yọ ayé ń ṣe àpérò ta ni ò mọ̀ pé tó lókun bá dé kò sẹ́ni tí ò ní gbé lọ ìwà kó lókun gbé ẹ lọ ló ń dánwò yìí náà àwọn obìnrin tó ń wò yẹn mi ìfẹ́ mọrú confidence tó fẹ́ ní lórí ìyàwó tó máa sọ fún mi pé káwọn ọ̀rẹ́ lọ dán ìyàwó ẹ̀ wò fún kí ni ṣé bẹ́ẹ̀ lóbìnrin ṣe wá lọ́gbọ́n lórí tó ni ṣé wò mọ̀ pé omi táwọn obìnrin ò kí ń bù sórí yẹn kó ń jẹ́ kán lọ́pọlọ èmi ò wá mọ bọ́ ṣe bí wọ́n ṣe fẹ́ dán ìyàwó ẹ̀ wò tí ìyàwó ẹ̀ ò ní ṣe mistake o jẹ́ kí n dọ́gba pé ọwọ́ náà wò ó kó lè mọ̀ pé kò rọrùn bàtà tó wọ̀ sẹ́sẹ̀ ń sìn ó yà bọ̀ kó wá fi láàhún ẹ̀ wá rí pé yẹ̀pẹ̀ máa jáde létí. no báwo mi máa láyẹ̀pẹ̀ bàtà kò wà jẹ́ nìpínlẹ̀ láyẹ̀pẹ̀ bàtà. torí pé ìwọ gan sìn lórí ìgbìyànjú ẹ̀kọ́ tá fẹ́ǹsì òrìṣẹ́ ká tó wá sọ pé obìnrin. Ó tiẹ̀ dáa tó ti pè mí sákìyèsí báyìí ṣe yé ẹ̀kan tẹ́lẹ̀ wọn ò ní dá ọwọ́ wú lẹ́yìn mi aláàjọ máa mọ̀ sí máa kárí mi àlọ́ǹgì ni so màá máa mọ́nítọ̀ wọn dáadáa màá rí dájú pé ìdánwò tó fẹ́ gbé fún kò ń ṣe tó máa lè jẹ̀mí ẹ̀ lọ màá dẹ̀ máa mọ́nítọ̀ ẹ̀ dáadáa o ṣe. rí ìjà. ìyàwó mi kò lọ kẹ kò lè kókù nílé mi láíláí. Bùkọ́lá. Bíbí, wọ́n ló múra piano, ó lè múra bí obìnrin látàárọ̀. Ó yẹ kó mọ̀ pé ilé Ọlọ́run là ń lọ, and a dẹ̀ gbọ́dọ̀ look good níwájú Ọlọ́run ni. Ṣé bí ká tó wá late ni? Best of the best wa la gbọ́dọ̀ wọ̀ lọ sí church. Ọmọ, check me out. You're looking good. Wow. Yeah, baby. You were gonna cute on this gown. Jẹ́ ká ti. Àlàáfíà o. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin lára rí wẹ́rẹ́. Ìyàwó wa rèé o. Ọkùnrin guys. Báwo ni pẹ̀lẹ́? Ẹ yóò yẹ kí ẹ mọ̀ pé ní Sunday náà a máa lọ sí church. Richard nǹkan tó ń sọ fún wa sí ni pé bá a ṣe wá sí ilé ìtàwá kẹ àwọn ẹ̀kọ́ àbí ká máa lọ No. Ẹ má dá Richard lóhùn. Ẹ wò ṣẹ́ni bí mi tẹ̀ ṣe ń rí ní inú mi dùn. Wọ́n ní pé sábà wọ́wọ́ lọ sábà pàdé yìí lọ́nà. Níṣẹ́ ló yẹ kí èèyàn dúpẹ́ náà. Church jẹ́ àgbàgbé ni. As your lordship places ma. Mr. Judges o ti sọ ní kọ́ọ̀tù. Ẹ wo ẹjọ́ ní tèmi ẹ jẹ́ kí n wọnú kitchen kí n bá yín prepare oúnjẹ. Ṣẹ́gun ẹjọ́ ẹ̀kọ́ fún mi ní bíi 10 minutes. Sórí tó ń béèrè yẹn anything tó bá wà ní kitchen òun ni kò sè òun la máa jẹ. Ẹ ò sọ fún yẹn pópó ń bọ̀. Òpó ń bọ̀ náà nìyẹn. Ọwọ́ Richard sórí ìyàwó ẹ̀ ti wọnú kitchen sí ó ti lọ ṣe normal thing fún wa náà ìwọ náà wọnú ilé kó lọ ṣe normal thing tó yẹ kó ṣe fún wa. Normal thing. Yes. Richard sórí nǹkan tó ń sọ fún ẹ tí ò yí ẹ èmi á sọ á yí ẹ dáadáa ó dẹ̀ mọ̀ ó kàn ń jí bọ́ọ̀lù. Ṣé tá a bá wà ń gbòòrò tá a bá lọ síbi tá a ti máa ń ṣe fàájì ṣé tébù la máa ń wò ní àbí TV la máa wò. O mọ̀ nǹkan tó máa ń kọ sórí tébù tá a máa fi ń. Àdìyẹ mi ní mímu. Mo wà nínú ẹ̀mí pẹ̀lú ẹ̀. Mo bọ̀. Àwọn wo kò sí church mọ́lẹ́ ní. Mo bọ̀. Ó gbà kó tiẹ̀ bọ́ glass kó fi fóònù lẹ̀. But Kunle o mọ̀ pé èèyàn burúkú ni. Ìwọ ló jẹ́ ká wá ká Richard wọlé lé mi sí wọn. Ṣé wo mọ̀ wípé ní ṣọ́ọ̀ṣì wọn gan lénìí nǹkan tó máa fi preach fún wọn ni pé Jésù
ó sọ omi di ọtí wáìnì. mo choice kálukú mo ti mọ choice oníkálukú but oníkálukú ló máa ń fọwọ́ rẹ̀ ṣe ra ẹ̀. kílíà wúndíà by yourself. ó ti mọ nǹkan tí mo fẹ́. ọ̀rẹ́ ẹ kì í lo lọ́la àdúgbò rárá. àkókò tútù tó bẹ́ẹ̀ yẹn. ìyá wa. ìyá wa. inú mi dùn láti rí yín o ká ní pé ẹ sọ fún mi pé wàá sílé ooru sẹ́gbẹ̀ẹ́ tí ẹ rí. ká sọ fún mi pé ẹ máa wà ní màá ti ṣètò gbogbo nǹkan sílẹ̀ ní ìrọ̀rùn. èyí tó ṣe náà ti ga. gbogbo èèyàn ló mọ̀ lẹ́yìn òun nìkan tó jẹ́ pé eléyìí nìkan ló máa bá wa mọ̀ gbogbo èèyàn ló mọ̀ pé mo ṣe wà ọdún Adékọ́lá ni mo dùn ó rẹ̀ òun rí Fẹ́mi Adébáyọ̀ ni. ọjọ́ rẹ̀ wá ẹ bá gbọ́ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ̀jẹ̀ wo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. ìyàwó ẹ̀ máa dà wọ́n lóhùn tó mọ̀ pé sábàtìdè lè ní keep it holy sunday lè ní mi ní mú máa dà wọ́n. bẹ́ẹ̀ náà ni ẹ wo bẹ́ẹ̀ ni ojoojúmọ́ báyìí bí ọdún ni níwájú yín. bí èèyàn bá ń gun ẹṣin nínú mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wò kò ní kọsẹ̀ ẹ ṣáà máa jayé orí yín lọ bó ṣe wù yín o ẹ ní problem ẹ disturb wa o rárá ẹ disturb wa ṣẹlẹ̀ róhun tó ń dọ́gbọ́n ṣe ẹ máa mú parọ́ ni o ọjọ́ tó mo mú ẹ bí ẹni mo wó ni wà á tó join ní bọ́tù ẹ wo ẹ máa fún ní nǹkan. kò sí wàhálà. ìyàwó ṣe eré náà sọ dùn ní gbogbo wèrè náà mú ìkì tó bá yá ṣàkí máa lọ anúlẹ̀ sí ògidì gógó kẹyẹ. ẹ wo èmi wà fún yín kálẹ̀ ti sọ fún mi tẹ́lẹ̀ pé ẹ ń bọ̀ ni mo máa fi lé pọ̀ tí màá fọ̀nà òun kà jù báyìí. àmọ́ síbẹ̀síbẹ̀ náà màá bá yín tẹ̀ ẹ̀bà mo ní ọbẹ̀ gúre ọlọ́bọ̀rọ̀ mo nílé màá bá yín tẹ̀ ẹ̀bà yín ó máa ń tẹ̀ púpọ̀ ẹ ní jẹ̀bà yẹn ṣáà. púpọ̀ rẹpẹtẹ fáwọn mẹ́rin. púpọ̀. ẹ má wọrí. ó ṣe mọ̀ ìyàwó ó ti pẹ́nu léyìí gbogbo èèyàn tó fẹ́ lé ẹ̀kọ́ nídìí ẹ̀rọ ẹ̀ ayé wọn máa bàjẹ́. kò tiẹ̀ séyàn. ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. àmì ẹja. ìwọ náà jọ ìbọ́tù má ti jú. sábàtìdè ní sunday a máa képe wọlé. mo ti gbọ́ ẹ wo ẹyin bàbá ọkọ mi ẹ kò fún mi ní just 10 minutes. kò sí problem. ṣe rí oúnjẹ yẹn kò ní ṣe lọ́wọ́ ẹ jẹ́ kí n lọ package ẹ̀ wá láàrin 10 minutes. ẹ̀yin gan ẹ ṣe báyìí fún ìyàwó yìí pé lálà. ọmọ rẹ̀. ó yá ṣàlàyé láì fi ìyàwó gidi ìyàwó alálùbáríkà ni. ìyàwó wa ìyàwó gidi. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìyàwó alálùbáríkà. lẹ́yìn eléyìí ọdún gbogbo mi. ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. mi ò sọ fún yín. òun ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Kẹ́mi reason tó jẹ́ kí n pè ẹ́ ni pé ọ̀la ni birthday ọ̀rẹ́ mi Richard ẹ ṣáà ọ̀rẹ́ mi Richard. Uncle Richard. Yeah. ọ̀la ni birthday wọn. Exactly. fún òde wá sọ fún mi. ó ní máa sọ pé tí owó tiẹ̀ ti rán mi sí ẹ̀ tó dẹ̀ mo ṣe sọ fún ẹ ó dẹ̀ wù mí ká jọ lọ ni in fact àjọ máa lọ ni so yeah so kò get ready òun ni mo ní kí n ṣàlàyé fún ẹ. so ọjọ́ wa ni o. ọ̀la ni sẹ́ẹ̀. ọ̀la. kí lọ̀la náà. ọ̀la Sunday. èmi Saturday. Yeah. ọ̀la Sunday. ẹnì kan pè máa lọ sí church lọ́la. Kẹ́mi ṣé tó bá wá pa church jẹ just for tomorrow ó ti dípò ti dọ́gbọ́ èṣù ní ọwọ́ tí. n tó máa lọ church lọ àwọn míì náà. so Kẹ́mi fi Ọlọ́run tèmi sílẹ̀ kí n lọ síbi pátí ẹnìkan àbí lẹ́yìn pátí àti ẹ̀gbọ́n yìí tẹ̀ lọ sí church èwo tún làwọn ká tún lọ tẹ̀sán wá ní ká tún gba ibi pátí ká tún lọ ṣó dáa 7 days nínú 7 days ẹ fi ọjọ́ 6 ẹ fi ṣiṣẹ́ ẹ wá mú ọjọ́ kan ẹ lè fi sin Ọlọ́run ẹ tún pọ̀ àbí ṣé ń gbọ́ èmi ò lọ sí bẹ́ẹ̀dì kan mi ì lè fi Ọlọ́run sílẹ̀ kí n pátí kan lè mi lọ ṣé ti gbọ́ ọlọ́run lè lọ pátí mi aláàfin mi yẹn ẹ wọ́n kọ́ sí i. Kẹ́mi tó bá tiẹ̀ máa wá advice mi pé kí n máa lọ church ṣé bó ṣe kó advice mi nìyẹn so realize pé ọkọ ẹ̀ ló ń bá sọ̀rọ̀ ṣá. Kẹ́mi ò jẹ́ kí n sọ fún ẹ ó máa lọ pátí yẹn ni tó bá dẹ̀ lọ kó get out ṣé dandan ni kó lọ ní gan ni.
fún mi lóyún tán kó wá sá lọ. Èmi. Ìwọ bẹ́ẹ̀ ni ìwọ o rò pé o lè yàn mí jẹ àbí o fi pé ọmọdé ni o lè yàn mí jẹ àbí. You see, let me just tell you, I have come for you. Oyún yìí o máa gbà whether you like it or not o máa gbà. Àbọ̀ mẹ́ńtò ń wá ni ṣé mo rí ẹrí ṣé mo mọ̀ ẹrí. Richard o mọjú yìí rí. Mi ì rí ẹrí àbí irú àdúrú wọn wò lélẹ́yìí bí ọlọ́mọ má jẹ́ ká jọ ẹni tó ń wà ṣé o lẹ́tí ń gbọ́ mọ́jú ni èmi fún ẹ lóyún I don't know her. Richard báwo ló ṣe ṣe. Ṣé bí báwo ló ṣe ṣe tí màdámù yìí fi wọ́ ẹ wálé tó sọ pé o fáwọn lóyún. Oh my God ṣé ìwọ náà tún trust mi mọ́ ni ṣé ò mọ ọkọ ẹ mọ́ ni tí má tiẹ̀ máa jẹ kó mọ orú nǹkan tí mò ń jẹ I don't know her. ó bí ṣe kéde tó ti mọ tí ẹ tó rí rí fún mi ló ti pàdé ọmọbìnrin yìí. mo dáràn. sọ́kì ni babe sọ́kì ni a ní mi ò mọyàn rí. ẹ wo àǹtí mi wá ti ní wá o ẹ bá mi sọ fún kan yín òun ló lóyún oyún tó wà nínú òun lóyún whether you like it or not àwọn tó ju ẹ lọ mo ń gbé wọn bọ̀. I'm coming back for you. Irani! I don't know this person. Mi ò mọ̀. Ṣé ìwọ náà tún trust mi ni? Ṣé o mọ̀ mi ni? Don't you know her husband again? Anything tó bá wà láàrin wa àti ọmọ yìí kéré sí ẹ. Ó ṣe jẹ́ ká sọ̀tẹ̀. Èmi. Ọmọ yìí ló fóun lóyún. Èmi. Ṣé bébí ló yẹ kí n máa bínú? Ó dẹ̀ ń ṣe èmi ló yẹ kí n máa jọsẹ̀ mọ́lẹ̀ mi ló yẹ kí n máa jọra mọ́lẹ̀ bọ̀ mi ò mind I don't care. Mo tẹ́mi ní wípé jẹ́ ká wá solution sí ọ̀rọ̀ ọmọbìnrin ká máa bá ṣe wá gbóyún ẹ̀ wọlé. Solution sí nǹkan tí ò ṣẹlẹ̀ mo ní mi ò mọ ọmọ ìrí ṣé ìyàwó mi tó jẹ́ òtún trust mi mọ́ ni ṣé ò mọ nǹkan tí mo lè mi ò mọ rí mi ò rí rí mi ò pàdé ẹ̀ rí. Àbí ṣètìrí pé mo wà lórí ìdúró ló ṣe ń deny ọmọ yẹn. I won't allow you deny a lady like that. Deny what? Wọ́n náà wo kí ọmọ yẹn kó tó lè ka street oríṣiríṣiríṣiríṣi tó fi débi tó fi ka ilé oríṣiríṣiríṣi tó fi débi báyìí. That is to say she knows what she's saying. Ọmọ nǹkan tó ń sọ. Bukola kí ló ń sọ náà? Why you denying her? Stop it! Mi ò rí rí débi pé màá mọ̀ débi pé màá fún lóyún èmi kọ́ ni mo fún lóyún. Ṣé onígbà tó bá káwọn tó ju ẹ lọ wá wọ́n ká mi mọ́lé tó bẹ̀rẹ̀ sí ní náà mi ṣé nǹkan tó fẹ́ nìyẹn. Wọ́n máa bẹ̀rẹ̀ jẹ́ kí n lọ pè é jẹ́ kí n bá sọ. Kọ́ bá tiẹ̀ ní mi ò mọ̀ yàn rí mi ò rí rí sẹ́. to talk to her. Káwé yìí lè ti sáré mi ò mọ̀ yàn rí. Sùn lọ́wọ́ ní bọ́ọ̀lù mo ti jí so ó ń bọ̀. Aláyé máa ń fàgì. Ẹ farabalẹ̀ ìyàwó ẹ̀ àwọn àlejò tí a nírè ṣe understand wọ́n ní àlejò tó bá fi òru wọ̀lú ìgídá ló máa ń jẹ. Kò tí ẹ ń ṣe ti ẹni tó bá níyàwó ńlé. Ó ṣe correct ara ẹ ní ìsìn. Bá mi wọ kitchen kó bá wa wo nǹkan tá a lè jẹ because a ti mú nǹkan ṣàkítí fẹ́ kó má dẹ̀ lọ bẹ́. Ọkọ mi oúnjẹ tó wà ní kitchen oúnjẹ tí nìkan ni mi mọ̀ pé àwọn ọkọ mi tún máa padà wálé. Kọ́lá ọwọ́ máa ṣe àwọn aago wá bí láti wá ayọ̀ ẹlẹ́nu tí olóúnjẹ ọkọ ẹyọ kan tó wà yẹn bá wa gbé bẹ́ẹ̀ gbogbo wa máa ṣe ẹ̀. There's love in sharing. Àti mọtí bàbá ti jẹ́ ó ti àti wà ókè. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ni kò ní dáa kó jẹ́ pé gbogbo yín lè máa tẹnu bọ̀ jẹ́. Ẹ ṣe jẹ́ ká kú ṣe báyìí. Ṣé ibẹ̀ ṣe wáyé ẹ̀ disturb mi? Bẹ́ẹ̀ ni ẹ̀ disturb mi. Ẹ jẹ́ kí n wọ kitchen kí n lọ fẹ́ oúnjẹ fún yín oúnjẹ tí everybody máa jẹ. Kí ló sọ? Ìwọ tó jí lójú oorun kó wọ kitchen dáná fún gbogbo wa ká máa jẹ. Láìsí gbogbo ẹ̀. Ẹ̀rọ mi ò wá ní jẹ́ kó jẹ white rice máa jẹ́ kó jẹ jọlọ. Orí àbúkàlá ìyàwó mi. A dà fún ẹ. Ó ti pẹ́ nílé. Bókè ráìsì o. Wọ́n ṣàkíyàn ti fẹ́. Gidi gan ni. Ó ti wá lọ́wọ́ kan fùfú. Ó lè ní fùfú lára gan. Wọ́n fẹ́ gba bọ́ọ̀lì ráìsì ẹ̀mí gbọ́dọ̀ bẹ́ẹ̀ ẹ̀wà dúró. Ṣé ní tó bá jẹ́ pé ìyàwó mi ẹnu jí lójú bẹ́ẹ̀ tàdé tó wá ní orí tẹ́lọ̀ sóúnjẹ kan
wàhálà yá só nìyẹn o. Irọ́ ọ̀kẹ́ mi ò tí ì máa rí èmi ò dẹ̀ máa rí láyé mi. Ṣé rí gbogbo ọ̀tẹ̀ tẹ̀ ń sọ nǹkan tó ń yé mi lẹ́nu nǹkan táwọn orúkọ ló ń ṣẹlẹ̀ yìí o. Ọ̀rọ̀ Bùkọ́lá ó ti rẹ́ mi. Ó ti mú tẹ̀tí wà lórí iná ní. Mo jẹ́rìí ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹjọ́ yìí bàbá ọkọ mi ṣe rí Ọlọ́run ló bá mi gbé yín wá sí. Ṣe rí ó ti wù mí kí n fi irú pàdé báyìí tí kò ṣàyè ẹ̀ fún yín ṣùgbọ́n bí ẹni pé Ọlọ́run kọ́ bá mi mú yín wá ni. Ìyá. Ṣe rí awuyewuye kan ó ń ṣẹlẹ̀ láàrin èmi àti ọkọ mi tó dẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi tí ó jẹ́ kí inú mi dùn rárá. Ìyàwó mi má bínú jọ torí Ọlọ́run ṣé ó ṣe ẹni àbáwá láṣẹ. Irọ́ ṣe rí ju gbogbo ẹ̀ lọ bí Ọlọ́run ṣe bá mi pè yín wọlé yìí mo mọ̀ pé ẹ bá mi dá sí i ìmọ́lẹ̀ adé wọnú òun náà. Àmì Jésù. Ṣé ọkọ mi tẹ̀ wọ ìlú nífẹ̀ẹ́ gan mo nífẹ̀ẹ́ dènú mo nífẹ̀ẹ́ dọ̀kan. Àmọ́. Mi ò lè rí nǹkan kan mi rí nǹkan náà tí ó lè darí mi àti mo ṣubú ju gbogbo ẹ̀ lọ. Ọmọbìnrin kan wọ nílé wá sí ibà ó dẹ̀ ní ọkọ mi fóun lóyún. Ó ní kí ni? Ó ní ọkọ mi ó ló fóun lóyún. Mo dé wá rí wípé gbogbo ọmọbìnrin yẹn ṣe ń sọ̀rọ̀ ọkọ mi ò sọ nǹkan kan. Ó dá èmi ti gba kádàrá mi Ọlọ́run ṣe kọ ìrìn àjò mi nìyẹn. Gba ọmọbìnrin wọlé ó ní rọ́ ó lóun kọ́ lóun lọ́mọ òun àmọ́ ṣe rí ọkọ mi tí mo yín sọ pé kò ṣẹ̀ mí kò rò mí kò ṣe nǹkan kan yìí nǹkan ẹyọ kan tí mò ń sọ yìí òun ló lè fi ṣẹ̀ mí torí nǹkan yẹn jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi o ò lè fọmọ lọ́mọ lóyún kó wá dì sí nǹkan ló ṣe mọ́ níbo ló ti ń ṣerú ẹ̀ ní tó fi lè mú ẹ tó o fún lóyún o máa fẹ́ ni bẹ́ẹ̀ ni mo lè ti pinnu pé mo máa gbà tọwọ́ tẹsẹ̀ tó bá jẹ́ pé torí owó tó fẹ́ ná ni fi gbogbo èyí tó kù sílẹ̀ fọlọ́run sórí nǹkan tó wọn máa jẹ tó máa mú fún alárẹ̀ ló máa mú wá látọ̀run at least nǹkan tó wà nílé yìí náà ó tó pín ó dẹ̀ tó jẹ. Omi ìpè kó gba oyún yẹn. Kó gbà kọ́rọ̀ tèmi náà kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa tó bá gbọ́mọ yẹn wọlé ó ṣeéṣe kémi náà finú mi ṣoyún fún ẹ jọ̀ọ́ bá mi dá sí i tí yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run mi ní wá yín tì lágbára Ọlọ́run ẹni jẹun ọ̀tá ayé yín ò ní bàjẹ́ ẹ máa wúrú ọmọbìnrin yẹn nígbà tá a bá gboyún lọ́wọ́ ẹ̀ ọmọbìnrin yìí ó lè díjọ́ wájú kó jẹ́ pé ìpè tó bá ṣẹ́ sílẹ̀ ní sí olú máa affect àwa èmi ò dẹ̀ fẹ́ tó máa affect marriage mi tó máa affect life mi ìfẹ́ tó máa affect life ọmọbìnrin yẹn gan fún rẹ̀. kò tiẹ̀ sí kankan tó máa affect Richard Olúwabùkọ́lá ẹni tó gbẹ́ kó tó gbẹ́ jù ẹni tó tún wá kú sínú ẹ̀ ìyẹn náà dá lápá nígbà tí wọ́n ti wá sọ gbogbo orí ìkọ́ba ìfún wa ìwọ fi gbẹ́lẹ̀. wo ọ̀rẹ́ wa torí nǹkan tó ṣẹlẹ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n ní àjànàkú ò ní sópa kí inú bí ọlọ́dẹ tó túmọ̀ sí wípé nǹkan ẹni ò ní di méjì kí inú bí ni sórí oyún ọmọ yẹn fún àgbá ni o. láti ti gbọ́dọ̀ ẹjọ́ má bínú ó gbà. Richard ẹni kì í gbà ọ́ mi ibi tá à ń bọ́ lọ níbi tá à ń fọ̀rọ̀ sí Kọ́lá àti bàbá yìí. àwọn fíìmù yìí ni ayẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé àwọn ọmọ bẹ̀rẹ̀ fíìmù wọn kọ pé this is just beginning this is just beginning. Jọ̀ọ́ torí Ọlọ́run fíìmù tẹ̀ ń sọ yìí tòótọ́ àti ń ṣe lọ season film la pè bọ̀ ibi tá a bá dé ẹ̀rù tí ń ba ẹ̀mí o kó mọ̀ ẹ̀kú jẹ tó fẹ́ lọ gbé wá kó mọ̀ ẹ̀kú poison abẹ́ jẹun ẹ̀gbọ́n kò tó sọ ni òun gba ọmọ òun gbàyàwó nǹkan tá a lérò kan ló ń ṣẹlẹ̀ yìí yà mí lẹ́nu. àgbà mi máa ń wà ní ìbára kó máa ya lẹ́bùrú tó tún máa ń padà ya nísàlẹ̀. eléyìí tún yà mí lẹ́nu gidi gan fún nìkan gidi gan ó ní kó gbà ń mú mi. yẹ pé orí ọmọ ló ń pọ ọmọ wáyé ọmọ ní pọ́ìntì tó wà náà orí ọmọ ló ń pe ọmọ wáyé. Olúwabùkọ́lá ti wà nìkan ajẹ́rìí ẹ̀ ti wà nìkan. ìyàwó wa aláàbò ká ìyàwó. Richard.
ẹ ní ṣubú olóògbé. ìyàwó wa kí ló ṣẹlẹ̀ Richard? ṣé kò ṣe wà bẹ́ẹ̀? irú oúnjẹ wo ló ṣe yìí? kí ló ṣẹlẹ̀? ní rẹ́tí náà bí òkúta ṣakaṣaka lẹ́yìn sọ́tàn. ó ti kú ó ti bẹ́ẹ̀ mi lẹ́nu. rẹ́tí yóò jiná náà. ẹyin náà tẹ̀sẹ̀ rẹ́tí yóò jiná. ló lè máa tó jẹ báyìí. ẹ jọ má bínú ọkọ mi kí n disgrace ọkọ mi lójú yín ṣe rí bí mo ṣe ń dáná oúnjẹ yẹn lọ mi ìfẹ́ kó jẹ́ pé ó máa pẹ́ kí n tó gbé wá ẹ jẹ́ kí n sáré pàkẹ́ máa sáré tuntun sí so ẹ jọ̀ọ́ mo fọlọ́hún bẹ̀rẹ̀ ní má fi jẹun ni mo ṣe sáré ṣe. Bùkọ́lá wá gbèsè jókòó ó yà pé ilẹ̀ jókòó síbi tó wà. jókòó Bùkọ́lá yà wá jókòó jókòó sẹ̀ àfi kí Ọlọ́run dáríjì wá bẹ́ẹ̀ àfi kí Ọlọ́run dáríjì wá. èso ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ set up ni fíìmù ni àfi kí Ọlọ́run dáríjì wá àbí. Bùkọ́lá ṣé gbogbo tó ṣẹlẹ̀ ní agbègbè ẹ̀ sórí ọkọ ẹ̀ ó nífẹ̀ẹ́ kí. bẹ́ẹ̀ni lórí gbogbo ìgbà ló máa ń sọ fún wa pé ìyàwó òun ò lè ṣe báyìí ìyàwó òun ò ṣe báyìí àwa wá sọ pé irọ́ ni ló fi jẹ́ pé gbogbo wọn tá a wá ń ṣe ń bì nígbà tá a ń gbé àbí. ìyàwó wa kò dáríjì wa sórí gbogbo ọtí tá a máa mú bí lọ́jọ́jọ́ Sunday a plan náà ní o àbí a plan náà ṣé o wá rí tọmọ sẹ́rẹ́ kò dé tó lóun lóyún tó gbóyún wá ọmọ yẹn ò lè lóyún àwọn ọ̀dà lérí o kò lóyún wí àbí. àforí Ọlọ́run bẹ̀ jọ dáríjì wa jọ. wá wò ẹ jẹ́ ká kúnlẹ̀ ó máa padà gbà ìyàwó mi wọ́n á fẹ́ fi Ọlọ́run kan bẹ̀ nínú ilé yìí ikùn ẹ̀ yìí ó máa fi gbé oyún ìbejì wàá fi bíbè jì lọ́nà mẹ́ta ni nítorí sọ̀rọ̀ pọ̀ ẹ̀ ọmọ pọ̀ lára ẹ̀. gidi. kòlá tó bẹ̀ ògbó ó lè jẹ oúnjẹ ẹ̀jẹ̀ ìkọlẹ̀ ẹ̀yẹ dùn ìyá mi ọ̀nà yá. ṣó ti dáríjì wá ṣe ní Bùkọ́lá sórí ìgbàgbọ́ ẹ̀ kò ní. Bùkọ́lá kò ní bàjẹ́ fún ẹ. torí ó sọ kankan oúnjẹ ilé. èyí wúta má bínú. ó ní orí ọmọ ló ń pe wàá bí ìbejì lára. àbí ẹ̀jẹ̀ èyí wúta tó kàn ń jẹ́ ti ọdọ́run wàá jèrè wọn. àwọn máa ń jèrè ẹ wàá jèrè ọkọ ẹ. Ọlọ́run ọba tó wà lókè tó ń pè tó ń sìn tó ń gbádùn ẹ̀ àti rẹ́dì báyìí. Bẹ́ẹ̀ni àgọ́ àbúrò ṣe pàápàá tó bá ní ìṣòro pè wá ìṣọ́ ọ̀sán ìṣọ́ àárọ̀ ìṣọ́ ìrọ̀lẹ́ ìṣọ́ ìdájí ìṣọ́ ìyálé kan ṣọ́ọ̀ṣì olùwàlúkì àgbàgbà tó ṣe sọ̀rọ̀ délẹ̀ ìlọ torí Ọlọ́run nídé ìyàwó mi nídé fún wa ní àdúrà àbí ẹ̀yà ní ti. kó tó gbàdúrà kankan tí kò yé gbogbo yín tèmi fẹ́ kó yé yín ni wípé ṣe rí ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ìwà pẹ̀lẹ́ àti sùúrù máa tún ara ẹ̀ gan. so ẹ̀yin ẹ kọ́kọ́ nígbàgbọ́ yẹn náà kẹ́ tó gba Ọlọ́run gbọ́. àti ní báyìí. ìgbàgbọ́ lòun ní o. ìgbàgbọ́ ni. tí wọn náà sọ pé o trust ìyàwó ẹ. bẹ́ẹ̀ èmi náà wá ní gbogbo ìdánwò tá a lè ṣe fún ó pàṣẹ gbogbo ẹ̀ bàjẹ́. ìwà ń tẹ́ka lọ́dọ̀ mọ́ra gba ìfẹ́ lágbára.
you.